Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìjókòó bàbá wa Mufti Diyar. Yàda ìyànnàsí. Bí n bá ti ń dákọ̀ bàbá wa Mufti yóò máa dùn mọ́ mi kẹ́ bá mi ṣe ṣéwù dáadáa. Mufti lè àṣírí mìsìkínù. Ibi àbá ti rí bàbá wa Mufti Diyar. Mufti lè àṣírí mìsìkínù. Bàbá wa mai martaba ọba Mùsùlùmí ní bẹ́ẹ̀. Mufti lè àṣírí mìsìkínù. Ìràwé èèyàn kan bá mi ṣe ṣéwù yẹn dáadáa. Àtọ́lá ọmúrọ̀kùn. Rọ́bì àmìsìkínù. Àtọ́lá ọmúrọ̀kùn. Rọ́bì àmìsìkínù. أطال عمركم ربي أمسكين أطال عمركم ربي أمسكين Ìkí bàbá wa Mufti lọ́wọ́. Yàda ìyànnàsí. Ají wa Shina Pella. Yàda ìyànnàsí. Èyí àti wa èyí àti bàbá Mufti. Sínétọ̀ lọ́la. Olúyọ̀lé. Al-Imam Abdul Hafiz. Imam Lekki. Bàbá wa Mufti wọ́n kí gbogbo ikú kalẹ̀. Ẹni ó bá Yorùbá ànábì ò ní sunkún. Àwọn èèyàn ti Yorùbá ànábì kékeré. Ìfi bàbá wa Mufti Diyar, mo fi kí bàbá wa Mufti gbogbo tí ń jẹ́ Ṣakí. Yàda ìyànnàsí. Mọ̀ ṣé ò ṣe mọ́ rí. Mo fẹ́ kí jòkó yẹn farabalẹ̀. Yàda ìyànnàsí. Iṣẹ́ tí bàbá bá bẹ ọmọ gbọ́dọ̀. Yàda ìyànnàsí. Mufti lè àṣírí mìsìkínù. Bàbá wa là lórí ń bẹ níkàlẹ̀. Mufti lè àṣírí mìsìkínù. Bàbá wa Sheikh Ilyas. Mufti lè àṣírí mìsìkínù. Bí n ti ń kí àwọn náà ní kí bàbá wa ọlọ́kọ́. Àtọ́lá umrakum Rabbi àmìsìkínù. Gbogbo ẹ̀yin àfa ńláńlá tẹ́ wà níkàlẹ̀. Bàbá wa àgbà Mufti Diyar ní kínkí. Yàda ìyànnàsí. Àlùbáríkà àwọn náà ni a fi dúró yìí. Yàda ìyànnàsí. Ẹ wá dúró oríire tí àyíkí táyìkí kó wọnú ìlú yìí. Ẹlòmí ó wà ní aṣojúlé epo náà lọ ni. Ntọ́kàn lọ́rọ̀ àyíkí làyíkí ń ṣe òun, ntọ́kàn lọ́rọ̀ tiẹ̀ náà lẹ́jọ́ wẹ́wẹ́ òun ni ọlọ́mọdé orojọ́ kù. Alhamdulillahi. Alhamdulillahi. Ẹlòmí àwa ní ṣe ntọ́kàn ṣe ntọ́ wá kàn wọ́n kù. Alhamdulillahi. Ntọ́ bá máa pé yọ́ máa jẹ́ dùnú fún ọ ni ọ máa ṣe máa wú ọ̀rọ̀ àwọn èèyàn. Ọba ń wọ̀rọ̀ àwọn èèyàn ò ní kú lójú kan. Àwọn tí máa sọ àwọn èèyàn ń bí ọ̀rọ̀ náà ni wọ́n máa jẹrà sójú kan ni wọn ò ní kú lójú kan tí wọ́n fi kú láyé. Ìní àtọ́wà yìí ní àrọ̀mọ́. Tó gbé bàbá wa Mufti.
أطال عمركم ṣiṣẹ́ wọ̀nyí. برزقين أطال عمركم برزقين Bàbá wa Mufti Diyar ní kí n kí bàbá wa Buhari. يا داعي الناس Gọ́fìnà wa lọ́la. يا داعي الناس Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀. يا داعي الناس Owó ni mo fẹ́ gbà. مفتي العصر مسكين Kò sí wòtòwòtò ẹjọ́ púpọ̀. Báyà bá lè rojọ́ púpọ̀, nǹkan àárẹ̀ ọ̀gbọ̀n máa lọ́wọ́. أطال عمركم ربي مسكين Lákò mo wá owó أطال عمركم àlùbáríkà ni. ربي مسكين Àdìsá أطال látàbújá. عمركم Aya Bọ́lá Gold. Aya Aisha. أطال عمركم Alájẹ wa Pẹ́là. أطال Àtòwọ́ عمركم àdúà àtòwọ́ ọpẹ́ la fẹ́ gbà. أطال عمركم Mo sì fẹ́ kówó yẹn lọ fà. ربي مسكين Kó lọ fà kó dẹ̀ tó fàìrà. Kó dẹ̀ tún lọ fà fà. الحمد Torí لله bàbá wa Mufti tí wọ́n ń sọ fa nílùú wọn ni wọ́n jòkó rẹ̀. أطال Àwọn náà dẹ̀ kéré fa. عمركم ربي مسكين Àyíkí ẹ máa bọ̀ wá. أطال عمركم Bẹ́ẹ̀ni tí máa ṣe ní gbogbo ibi tí n bá dé láyé tí bàbá Mufti bá rán mi lọ 10% àbí 20% tí n bá rí mbẹ́lẹ̀ mi máa gbà. الحمد لله Máa wo ká máa jò nínú sáyérì rẹ̀ lásán ni. الحمد لله إني أعطوين يا رمان Bẹ́là bẹ́là bẹ́là. Bẹ́là ẹ máa bọ̀. الحمد لله Ẹ máa bọ̀. إني أعطوين يا رمان Adio, 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 adio. Aji Saidi Balógun mú kí. Adio, ẹ máa bọ̀, adio ẹ máa bọ̀. الحمد لله Al-Imam Abdul Hafiz. الحمد لله Owó àdúrà àtọwọ́ ọpẹ́. Wọ́n ṣe pé bọ̀. أعطوين يا رمان أمدا يليق بي Ẹ dúró. أمدا Ń يليق bọ̀, بي bàbá Mufti látọ̀dọ̀ Àdìó. Ẹ ń bọ̀, bàbá Pẹ́là. À á ṣe kíní yẹn fún yín nísìn. 2 million naira látọ̀dọ̀ Aji Adraf. أمدا يليق بي Ẹ dákun ẹ má kàn tiwa. أمدا يليق 2 meter. Mítà. Èjì ó máa mú fóònù Àdìó bọ̀. أمدا يليق بي àkáǹtì tó lè gbówó púpọ̀. Honorable Pẹ́là. Èèyàn tó dáa, bàbá. Èèyàn tó dáa. Olóríire pàtàkì. الحمد لله Pẹ́là máa bínú náwó ni. الحمد لله Ibi tí wọ́n ti ń bínú sagídí. Àwọn kan ń bínú náwó, wọ́n ń bínú rojọ́. Ọ̀la Adémọ́lẹ̀. Pẹ́là ní pẹ̀lú eléyìí papọ̀ 2 million. الحمد لله Yókù ń bọ̀ wá sí. mítà lọ. Mítà, ó di 4 bit, ó di 4 mítà. إن أعطوين يا رمان Now, bẹ́ẹ̀ ni, ó ń bọ̀. Wọ́n gbé wa. وإن أرمان Kò sí gbogbo lẹ̀, gbogbo kẹ̀. ọyá àbá àmúṣá máa kéde. Eléyìí 500 ní 1.5 ń bọ̀ wá. وإن أرمان 2 million ti Adraf máa wọlé sí. إن أعطوين يا رمان Aji Mula, أمدا Ọ̀dà, يليق بي kọ́ máa bọ̀. múlá أمدا يليق بي أمدا يليق Adio, بي ó tọ̀, oníṣẹ́ ìdè wine ni. ومقتدما Ojú rẹ̀ náà ní ń jábọ́. يليق به بدءا ومقتدما الحمد لله Bẹ́là 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 bẹ́là.
àyẹ̀sà kí ẹ wí ni pẹ́lá ti pẹ́lá náà wọ́n ti pẹ́pẹ́ ó ti pẹ́pẹ́ ọ̀tọ̀ ní pẹ́pẹ́ ọ̀tọ̀ ní pẹ́lá ọ̀tọ̀ ní pẹ́lá 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 mọ́ní 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 2 million naira yọ máa da fún yín sí ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ jókòó ẹ lọ kí baba mufti. 2 million mbọ ara ẹjọ ẹ má dàrú yes sir 2 million adraf ti wọlé 2 million yẹn ti wọlé adraf ẹ lọ kí baba mufti. àbátọ̀ ibù 500,000 adraf gbọ́wọ́ baba. láàyè adraf àwọn san gbèsè ìyàwó ẹ̀dá yín ò dá mi baba wa ò tún sanwó ẹ̀dá yín ò dá mi sẹ́ yọ tẹ̀ kí ni jẹ́ pé kò ní tẹ̀ fúnra ara màálù ní máa ń fẹ́ sí ara rẹ̀ yín lọ́bi tí wọ́n ti pa. Aláàjì wa Bukhari ẹ máa bọ̀ bàbá wa Mufti Diyar wọ́n ní bàbá wa Mufti ní owó pé jẹ gọ́fúnà bàbá làwọn fẹ́ rí báyìí ẹ máa bọ̀. múládà Abdulhafiz ṣé múlá tiwa náà ni. Junior Pella. mo bọ̀ ẹ dúró bá wọn. Yes sir. Bàbá Buhari ẹ máa gbọ́ ẹ má jẹ́ ẹ̀rìn ọ̀pọ̀ jù Adi Buhari owó la fẹ́ gbọ́ kò sẹ́rìn púpọ̀. Mita. Ní agbára Ọlọ́run. Ẹdúró náà ìtí bàbá mi ọ gbà o. Wọ́n ní $1,500 ní. That's 2.something million. 2.something million. Ẹni sùúrù lápò ajítọ̀ yìí bọ̀rọ̀ la máa gé wọ́n ní kẹ́ sọ́ di $2,000. Gbé báàgì wá ọ̀yà tani ọkà ọ̀yà ọ̀nà ẹ̀kọ́ wa mọ̀ pẹ̀mú 500 sí wa wọ́n ní kẹ́ ẹ máa gbé yẹn wò lọ bá òun 500 ó di $2,000 ẹ gbọ́dọ̀ ń tóbi máa ń saki. Bàbá wa Mufti Diyar wọ́n ní tẹ́ ń fẹ́ wọn lọ́wọ́ fún yín. Aláàjì wa Múlà àti gbogbo àwọn gúrùpù Múlà ẹ máa bọ́ ta. Àwọn ọmọ Pẹ́lá nù ní. Àwọn ọmọ ológo àwọn ògo kan ń bẹ yọ dákẹ́ jẹ́jẹ́ ni àwọn ògo àwọn eléyìí sáná ni àwọn dá Múlà Haji Muhammad Saheed Kútọ́nù gbogbo ráìsì yẹn lámà tó ń wọ gbogbo ibi tó ń wọ. Ẹ dìde. Ẹ má dáhùn àgbàlagbà dúró. لكنما كفرهم قالها والكفر بالنعم mọ̀mọ́. Ẹ̀yin òfin àná Muhammad a lè fi Lárúbáwá sọ baba millier millier ni naira àbí bẹ́ẹ̀ kọ́
olówó ìnáwó púpọ̀ àkèwé ẹrẹ́rìn púpọ̀ ọ̀yá àkáǹtì náà dà. والكفر gbogbo ráìsì tí ń wọlé tí ń jáde kò pé méjì ọyọ kan náà nù. والكفر بالنعمة يدعو إلى Alhaji wa Ọládàpọ̀ elépo ẹ̀yìndà وشكر Bozaga. قالها زوالها àwọn dà ẹ bá jà dáwọn àgbàlagbà dúró. àwọn ẹlẹgbẹ́ àwọn ẹgbẹ́ elépo nílùú Ṣakí ní àyín wọ́n bu owó náà wá tó pọ̀. Alhaji wa Miftah Kitao 50,000 ó ṣe gas sálà wọn ṣe dàbí kí wọ́n ṣe ọ̀yà. ìtọ́ba kan lọ́kàn ìtọ́kàn yìí kí táyì kí n ṣe tọ́lọ̀ ní ọmọ ṣe ní ṣe yìí ìtọ́kàn wọn náà lẹ́jọ́ wẹ́wẹ́ wọn rojọ́ lọ. FBC ya nǹkan ṣiṣẹ́ nǹkan ṣi ẹ bá dé mi personally ẹ sá kọ́kọ́ mi kan sí ẹ bá dé mi personally. والكفر بالنعمة يدعو إلى زوال bọ́ tọ̀ yìí wò yóò dà fún ọ. mú Alhaji wa Bozegas owó náà ní bàbá. Alhaji wa Mọ́là 1 million naira. دور النعمة بشكر الله Alhaja Aisha ok 500 ọwọ́ àpótá ọmọ ọmọ gbé ṣe kákà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀. لو شكروا النعمة Alhaja wa Mariam Gold, Alhaja wa Jamila Bola Gold, Alhaja wa Adiza láti Abuja. Gbogbo ẹ̀yin tí ń pè wọn ẹ fẹsẹ̀ ara yín dìde kẹ́ máa bọ̀ wáyé. لو شكروا النعمة Alhaja Aisha مقالة الله التي قالها Ọba John Adéwálé لئن شكرتم Olúyọ̀lé لأزيدنكم Olúyọ̀lé dà Olúyọ̀lé Kìnìún of Ìlásẹ̀ Kìnìún of Ìlásẹ̀ Ọba Muhammadu Bashir Olúyọ̀lé gbogbo Ìbàdàn Wàsó 50 yóò máa dá sí ẹ wá bá bàbá Mufti lọ́wọ́ ní àwọn tí mo fẹ́ kí wọ́n máa ní owó gidi ni Olúyọ̀lé ìyanu bàbá wàá ṣeré akọ́tẹ́pọ̀ ni. Alhaja wa Aisha Adeleke ṣeun ó dá fún ọ tó pọ̀ ẹlòmíọ́ fáyín kò ní lówó ẹlòmíọ́ fáyín kò ní rówó ná irú kọ́lọ́ aṣọ owó rẹ̀ náà ló tún mú wá 100,000 yóò máa dá fún ọ.